ǹjẹ́ o mọ̀ wípé ó ṣeé ṣe kí Jésù wú ọ̀ràn tó fi kúkú òjijì? ǹjẹ́ o mọ̀ wípé ó ṣeé ṣe kí ànábì ó wú ọ̀ràn tó fi kúkú òjijì? ẹlòmíì tó lè mọ̀ ní kí ni Ifágbénró tún gbédè yìí. àwọn nǹkan kan bẹnú ayé tó jẹ́ wípé ètò ayé ni, ṣùgbọ́n ẹ̀sìn tìgbàlódé tá a gbédé lónìí yìí ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. báwọn bàbá wa ṣe ṣẹ̀sìn lánàá kọ́ là ń ṣe mọ́ lónìí. ẹlòmíì tó mọ̀ ní kí ni bàbá Fágbénró sọ yìí. ẹlòmíì ọmọ ní kí ni bàbá Fágbénró sọ yìí. ọ̀rọ̀ ni. Jésù lè wú ọ̀ràn tó fi kúkú òjijì. ànábì lè wú ọ̀ràn tó fi kúkú òjijì. kì í ṣe pé Ọlọ́run ò mọ̀ ọ́. kì í ṣe wípé Ọlọ́run ò nífẹ̀ẹ́ rẹ. ṣùgbọ́n ayé gba ètò. kí ló jẹ́ n fẹ́ ṣètò yìí? àwọn apààyàn lọ nú ṣọ́ọ̀ṣì, ibi tá a pè ní ààyè ọ̀tọ̀, ibi tá a pè ní ilé Ọlọ́run, wọ́n lọ bẹ̀ wọ́n pààyàn, wọ́n jí àwọn èèyàn kó. ṣé Jésù ò mọ̀ pé ilé òun ni wọ́n wá? wọ́n lọ mọ́sálásí, wọ́n pààyàn, wọ́n jí àwọn èèyàn gbé. ṣé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣé ó mọ̀ wípé ilé òun ni wọ́n wá? ó mọ̀. ètò ayé ọ̀tọ̀, ètò ìjọba ọ̀run ọ̀tọ̀. bó ṣe lo ayé yìí ọwọ́ rẹ ló wà. tó bá gbà fún Jésù, Jésù ọ̀dọ̀ ọmọ ń jọba ọ̀run tó bá kú. tó bá gbà fún ànábì, ànábì ọ̀dọ̀ ọmọ ń jọba ọ̀run tó bá kú. ṣùgbọ́n láyé yìí bó ló ṣe ní kúkú òjijì. lóòótọ́ béèyàn bá ṣetán tí ó kú yóò kú o. kọ́lọ́ mọ́ jásìkò tèmi Fágbénró ọmọ Òrìṣàtọ́lá ó yá báyìí. kọ́lọ́ mọ́ fi kú tó yáwó pa mí. kọ́ mọ́ fàìsàn tó yáwó, kọ́ mọ́ fi gbé mi dè. àti gbogbo ẹ̀yin fáǹsì mi all over the world. ẹ mọ̀ wò pé Fágbénró tún sọ̀rọ̀ kan. sórí kéèyàn ó ṣe ayẹta sára kò dípọ̀ wọ̀jọba ọ̀run lọ́wọ́ o. kò ní ọmọ wọ̀jọba ọ̀run. kéèyàn ó ṣe kíyàn mọ́ pàdé ibi kò díjọba ọ̀run lọ́wọ́ o. kò sì ní ọmọ wọ̀jọba ọ̀run. ntọ́lọ́run wá ń jọba ọ̀run lọ́kàn tá a fi ń sìn ín. ọkàn tá a fi ń hùwà láàrin ara wa síra wa. ohun tọ́lọ́run fẹ́nu. àìmọye babaláwo olóògùn tíwà rẹ̀ dájú àfáà lọ, tíwà rẹ̀ dájú wòlíì lọ, tó dájú pásítọ̀ lọ. ṣùgbọ́n bí èèyàn bá ti ń ṣiṣẹ́ olóògùn, tí ń ṣiṣẹ́ olóògùn ìbílẹ̀, tí ń ṣiṣẹ́ babaláwo, a mọ̀ wọ́n bí ẹni ibi, bí ẹni tí ó wọná. a sì tí ì gbọ́ pé ẹnìkan sọ pé babaláwo kan wọná rí. a tí ì gbọ́ pé ẹnìkan sọ pé olóògùn kan wọná rí. àti ìrókù babaláwo tí wọ́n wú láìpẹ́ yìí tí ibì kankan jẹrà láti bí 20 ọdún tí wọ́n ti sin. ṣé á ní ọmọ Ọlọ́run ni? sálọ Ọlọ́run dára ni? àti pé kí ló dé tóun ọ̀jẹ̀rà? tó o bá jó nígbàgbọ́, má jẹ́ wọ́n fẹ̀sìn tán o. wọ́n á máa wàásù ṣọ́ọ̀ṣì, má lọ ilé olóògùn, má ṣoògùn. tó o bá ti ṣoògùn o ò ní wá ìjọba ọ̀run. wọ́n ń tàn ni. wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. àáfàá tó sọ fún ọ wípé o gbọ́dọ̀ ṣoògùn, ó fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. pásítọ̀ tó sọ pé tó bá ti lọ ilé olóògùn ò ní rí ìjọba ọ̀run, wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. sórí kíní kan tiẹ̀ kọ́mọ̀ láàrin àwọn pásítọ̀. wọ́n á máa sọ fún ẹ wípé wọ́n ti invoke spiriti kan sí. àdúrà táwọn ń gbà tí wọ́n ń fèdè fọ̀ ṣé kìí ṣe spiriti kan làwọn náà ń pè. spiriti àwọn bàbá wa. ẹ rí i pé mo ṣe prógámù kan jẹ́ oní gbólóhùn lásán tí máa ń pa ọ̀tá.
tí mo ní èèyàn jàtàrí 9 yóò pe gbólóhùn yìí sí yóò sì mú sinapu yóò tú sẹ́yìn ilẹ̀kùn. Ẹkún ni wọ́n jí sun nílé ikú, àwẹ̀ ni wọ́n jí gbà nílé ìsàwòrú. Ilé ikú méjì ló kọjú síra wọn yìí o. Gbogbo ẹ̀yin ọ̀tá mi kẹ́ ẹ máa kúkú òjijì. Àwọn tó ṣe wọ́n pè mí wọ́n dúpẹ́. Ó ti ṣoògùn àbí? Ayé ń dọ̀ láàmú, ẹ̀dẹ̀ ti gbàdúrà kọ́ lọ. Kò ti yí ọ wípé èpè la fi wo èpè. Dímájẹ́ jẹ́ ìṣòdodo ọ̀rọ̀ kan fún ọ. Àwọn ogun kan bẹ́ bọ́ gbàdúrà dọ̀la kò lè ṣẹ́, àdúrà ò lè ṣẹ́gun ẹ̀. Ẹ tún máa wò pé kí ni Fágbéró tún sọ yìí. Ẹni tí ó jẹun lójú oorun tí ọfà wọlé sílá tẹni kọ́ máa gbàdúrà, ṣé ọfà máa ń yọ oró, ṣé àdúrà máa ń yọ oró ọfà ni? Wọ́n máa tọ̀ ọ́ lásán. Ọ lọ wá àporó ọfà ló fi yọ ọfà tó wọlé sí ọlá, nítorí pé ọfà tó fòru wọ̀lú ó yẹ kó fòru jáde padà ni. Oògùn ní kíyàn má wọ̀jọba ọ̀run. Mo sọ̀rọ̀ kan níbi ọdún mélòó kan sẹ́yìn. Mo ní ǹjẹ́ o mọ̀ pé ẹni tí ó bá rógun ayé ṣẹ́ ò lè rógun ọ̀run ṣẹ́. Ẹlòmíì tún mọ̀ pé kí ni Fágbéró tún sọ yìí. Òrógun ayé ṣẹ́, ó fẹ́ ṣẹ́gun ọ̀run, ó fẹ́ wọ̀jọba ọ̀run. Ogun tọ́lọ́run gbé tì ọ́ yìí tó rí iṣẹ́ ńkọ́. Ó mọ̀ pé life is òye èrò ìjìnlẹ̀ láyé. Ẹlòmíì tún máa wò pé kí ni Fágbéró sọ yìí. Sórí ọ̀rọ̀ táwa bá ń sọ, ọ̀rọ̀ ìjìnlẹ̀, ọ̀rọ̀ inú ilé, ọ̀rọ̀ tí ó jẹ́ wípé àwọn làwà ní àní ń gbé wá fún mi. Ó lè má yí èèyàn lásán. Ṣùgbọ́n àwọn tó bá wà nínú ẹ̀mí ọmọ pọ́rọ̀ ni mò ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ Christian ló sì wà lórí ìdè lónìí. Lórí pé pásítọ̀ wọn ní wọn ò gbọ́dọ̀ léwé, wọn ò gbọ́dọ̀ légbò, ayé wọn ò sì dáa. Kì í ṣe pé wọn ò wọṣọ o, kì í ṣe pé wọn ò rẹwà lójú o, ṣùgbọ́n wọ́n ń jìyà ohun tó pọ̀. Now, nítorí lè mẹ́sẹ̀ wá nú ewé àtegbò rèé fún ọ. Òun ni pé kó wo sùsùn kó pààyàn torí pé wọ́n fẹ́ là. Ẹlòmíì ó pààyàn nínú Bíbélì, nínú ti Kìrìsìtẹ́nì, nínú ti Islam, ṣùgbọ́n wọ́n fi ìwà, wọ́n fi ọ̀rọ̀ ẹnu wọn pa. Nígbà téèyàn gbé ṣòro wádọ̀ rẹ̀, èèyàn mú ìyàwó rẹ̀ wá, ó sì kì í mọ́lẹ̀, ó bá sùn, ó gba ìyàwó lọ́wọ́ ọkọ rẹ̀ tí wọ́n bá jò wá, ọ̀sọ́kùnrin yẹn sí kolobo. Ṣé ò ti balé wọn jẹ́? Ṣé ò ti bọ̀lá wọn jẹ́? Ṣé wọ́n lè níjọba ọ̀run? Gbogbo pásítọ̀ tí ń lọ ń ṣèwẹ̀ odò fóbìn olóbìn lódò, wọ́n wà lógun ayé àwọn èèyàn ọ̀ṣẹ́. Wọ́n máa fọ ọrọ̀ mú ọlọ́mú, wọ́n máa bóbìn olóbìn sùn. Wọ́n wà nígbà náà ni àwọn ṣẹ́gun lánàá, wọn ò rógun ṣẹ́mọ́ lónìí, wọn ò lè rí iṣẹ́ mọ́ lónìí. Ẹjẹ́ tó lè kàn sí gbogbo ẹni tí bá ti lọ ń ṣẹ̀wẹ̀ odò àṣírí rẹ̀ ìbò. Ọ lọ ṣèwẹ̀ odò, wòlíì ọwẹ́ fún, kí wòlíì kankan mọ́ wẹ̀ fún ọ, kán fún ọ lọ́ṣẹ kọ́ ọ lọ wẹ̀wẹ̀ odò fún ara rẹ̀, àṣírí rẹ̀ ò lè bò. Mo ti ń sọ̀sọ́kùsọ. Àwọn bàbá mi lọ sọ fún mi pé gbogbo ẹni tí bá ti lọ ń wẹ̀ lódò tí ń ṣí òwò rẹ̀ sáyé, pípa àṣírí rẹ̀ ò ní bò. Wọ́n dẹ̀ wọ́nà mi, mọ́ bá wọn ṣèwẹ̀ odò, mọ́ sì lọ wẹ̀ lódò. Ẹjẹ́ tún lè kankan ṣe wa. Gbogbo àwa tó jẹ́ wípé ilé ìwẹ̀ wa ò sí inú ilé, ẹ̀yìnkùlé ni ilé ìwẹ̀ wa wà, kò sì ní kọ́fà lórí, tó jẹ́ wípé a kàn fi aṣọ tàbí páànù a kàn fi rágbá ẹ̀ lásán láti máa fi wẹ̀, tó jẹ́ pé òféféfé là ń wò tá a fi ń wẹ̀ níta gbangba gbogbo ìgbà.
béèyàn bá múra àṣírí rẹ̀ ò ní máa bò. ẹ tún wò pé kí ni mo tún sọ, ìhòòhò wa àṣírí wa ni tó yẹ kó hàn sí wa. Ìyàwó wa àtọkọ wa nìkan ló lẹ́tọ̀ọ́ àti máa hòòhò wa. ǹjẹ́ o mọ̀ pé ẹni tí ò bá lówó láyé ò lè lówó lọ́run? ẹlẹ́mìí tó máa ní kí ni Fágbénró tó ń sọ yìí. àárẹ̀ ètò ní ọ̀sáré owó, wọ́n ní ọwá wí ọṣẹ bìsàbìsà, ọ̀wé ọṣẹ bìsàbìsà. onígbà náà ni ọbọ́lọ́run dúró accepted. sórí bí ayé ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níjọba ọ̀run rí. aláwọn olówó grade 1, aláwọn olówó grade 2, aláwọn olówó grade 3, aláwọn aláṣírí bíbò. àwọn kan wá ń bẹ àṣírí tí wọ́n kọlà kò lú ní. ńbẹ̀ láti ti rá àwọn kan táwọn tó ń ṣe gate man. àwọn kan náà ni ọmọ sọ́lé olówó ìjọba ọ̀run. gbogbo àlè wa kàtígórì kan náà. ọ̀gbọ́n kàtígórì tó bá wà ló ti máa ríra ẹ̀. tó bá jẹ́ wípé àárín àwọn security ló wà àbárín àwọn aṣọ́bàtà ẹnìkan lè láàní wọ̀jọ̀bọ àtàjọbọ ọ̀run. kí ló dé táwọn àgbàlagbà níbẹ̀ tí ń ṣe láyé náà wọ́n ń ṣe lọ́run? ṣé èsì pàṣọ bàtà lọ́ọ́ jẹ́ ìjọba ọ̀run? ẹ̀bẹ́ yìí súnmọ́ kàwé o, ṣùgbọ́n ṣé èsì pàṣọ bàtà lọ́ọ́ jẹ́ ìjọba ọ̀run? bá ṣe ń ṣe láyé náà wọ́n ń ṣe ìjọba ọ̀run. ìwọ tó ò bá sáré wọ́n ní ọwọ́ àròṣẹ bìsàbìsà, wọ́n ní ọwọ́ àròṣẹ ajé, oníwò lè lò ó lẹ́sẹ̀ ni. ó tòṣì láyé ọmọ rẹ̀ ó tún tòṣì. ǹjẹ́ o mọ̀ wípé òṣì ìyá máa fi ilẹ̀ fọmọ? mo ṣe lecture kan of recent, mo ní tèmi ń jẹ lónìí, mo ní bàbá mi Edward kọ́lọ́ máa fọ̀rọ̀ kẹ́ bàbá mi, mo lóhun ló ti la ọ̀nà lẹ̀, gbogbo igbó tó wà wájú òun ó ti clear rẹ̀ fún mi, wọ́n ní kémi ọmọ rìn lọ ni. èwo bàbá tiẹ̀ ṣe fún wọn? èwo ni wọ́n náà ń ṣe ilẹ̀ fọmọ? àwọn ilé kan ń bẹ òṣì làwọn máa ń ta, kò sẹ́ni tó sí níláárí inú ilé wọn rí. lẹ́kítọ̀ tòní tọ́lọ́run bá lo òwò wọn náà dúró ẹdún lẹ́ta ló níláárí inú ilé wa. ilé wo ló jẹ́ ilé gidi tí wọ́n kọ́ nu ilé wa? bí rẹ̀ léèrè ọkọ̀ wo lọ́jọ́ pọ̀ ńláńlá tí wọ́n ń lò nu ilé wa? bí rẹ̀ léèrè ta ló ti lo ọ̀lú èbó orí náà yín? ṣé ìṣepá abẹ́ igi kan náà táwọn bàbá rẹ̀ ń jókòó sí tí wọ́n èkú tí wọ́n ti ń tayò níwọ̀n náà tó ti ń jókòó? ẹlòmíì àìronú ọpọlọ rẹ̀, bóyá ọpọlọ ẹlòmíì ò ṣiṣẹ́ dáadáa ni òjò ronú pé bí bàbá mi ṣe lò kọ́ lèmi náà ó lò. ọ̀rọ̀ yín bọ́ wí lọ tún bẹ̀ ṣe. ṣiṣẹ́ tí bàbá mi ṣe tí ọ̀la tí ò lù ń díẹ̀, bí rẹ̀ léèrè kí ni ò jẹ́ kí bàbá rẹ̀ ọ̀la ń diṣẹ́ yìí? ṣiṣẹ́ yẹn ni ò tó jẹ? That is the question. ṣiṣẹ́ tí bàbá rẹ̀ ń ṣé kò tó jẹ ni òjò kọ́lé láyé? tó fi jẹ́ pé ilé bàbá yín náà lẹ wà, yàrá kan náà lẹ ń tún rẹ́ lẹ ń tún kùn náà lẹ ń káwọn ìyàwó sí. ṣé kò wáyé kí wọ́n lò tún èrò ara rẹ̀ pa wípé bí bàbá mi ṣe lò ó èmi náà ò ní lò bẹ́ẹ̀? ǹjẹ́ o mọ̀ pé kò ṣiṣẹ́ tí ò jáwó nísìn? wọ́n ní ó wá polówó iṣẹ́ rẹ lórí Facebook, oníláyé kí ni ìwọ́n wá lọ bẹ̀ wọ́n, àwọn fọ́wọ́ alẹ́ yìí níbẹ̀ ń bẹ̀. ibi tó lúkálùkù ti ń tajà rẹ̀ ní ìsìn inú. wọ́n ní ọgbọ́jà rẹ̀ wá TikTok, oní láíláí offer my dead body. ọmọ onípọ̀nmọ́ ti kó pọ̀nmọ́ gbígbẹ sórí Facebook, àwọn èèyàn họ́dà fún un láti Ìlọrin, láti Èkó, láti Port Harcourt, láti ọ̀nà tó jìn, láti ìlú èbó.
ìwọ náà gbé pọ̀nmọ́ rẹ modernize ẹ̀. Pọ̀nmọ́ dúdú ni màmá rẹ ń ṣe, ṣé pọ̀nmọ́ dúdú yìí jáwó? Ṣé tí n bá sọ di funfun ṣé yóò ní ìtumọ̀? Ìwọ náà wo dimension tó mú bá iṣẹ́ tí ìyá rẹ ń ṣe, tí bàbá rẹ ń ṣe, tó jogún tí ó fi di ńlá. Awọ ìlú ni bàbá rẹ máa ń ṣe, ìwọ náà ṣe lù kó polówó rẹ̀ síta káwọn èèyàn rà. Wọ́n ní ọmọ sóògùn, bàbá rẹ pásítọ̀ ni. Sórí àwọn wòlíì ọjọ́ òun yàtọ̀ sí tìsín. Jẹ́ tó ṣàṣírí ayé kan fún ọmọ ẹ̀. Kò sáwọn wòlíì ọjọ́ òun, àwọn bàbá àjọ òun, àfáà àjọ òun ńláńlá, wọ́n ní àṣẹ tó gbóná tán fi kọ̀ǹtú ayé. Ìwọ ń ṣe wòlíì ọ̀láṣẹ tó fi pàṣẹ ayé. Ọ̀ráṣẹ nu yàrá rẹ pa, ọ̀ráṣẹ nu ilé rẹ pa. Ọ̀wá ló fẹ́ là ọlọ́wọ́ fẹ́ tú yẹn lẹ̀. Olóòrè èèyàn túlẹ̀, ò lè rí èèyàn túlẹ̀. Ẹ gọ̀, ẹ ti bínú pé mo bú yín. Ìwọ náà lọ ronú. Ok, tó máa sọ pé bàbá lágbájá, àwọn ẹni ọlọ́run tẹ́lẹ̀ ọlọ́run lò. Bí wọ́n léèrè, wọ́n ní yàrá àṣẹ tí wọ́n máa ń wọ̀ kí wọ́n tó lọ ṣèsọjí. Nígbà tí bàbá mi wà láyé, táwọn kan bá fẹ́ lọ ṣèsọjí, ó kọ́ṣẹ́ kan, wọ́n ti wá. Èyí tí wọ́n máa jẹ, èyí tí wọ́n máa mu, èyí tí wọ́n máa wẹ̀, èyí tí wọ́n máa tọ́lá. Wọ́n kàn dé ojú agbo ni olúwa gbogbogbò lágbájá ọ̀pálẹ̀ yóò sì máa parẹ́. Ṣùgbọ́n òye ayé òye yín, àìfarabalẹ̀ òye yín. Ẹ rò pé kíyàn gbààwẹ̀, kíyàn gbàdúrà nìkan ní sọ̀yàn dá lágbára. Bẹ́ẹ̀ ni, àwẹ̀ àtàdúrà máa ń sọ̀yàn dá lágbára. Ṣùgbọ́n àwọn ogun kan ń bẹ tó jẹ́ pé ẹ pàṣẹ fún ni. Mo sọ̀rọ̀ lórí ètò mi kan, mo láwọn wòlíì kan bẹ 24/7 ìdákọ̀ wòlíì kan. Ẹ máa rí wọn online, ẹ rí wọn lóru, ẹ rí wọn láàárọ̀, ẹ rí wọn lọ́sàn-án, gbogbo ìgbà ni wọ́n wà online. Ẹ̀yin tẹ́ ń kówó lọ ọ̀dọ̀ wọn, tẹ́ ń gbowó fún wọn, àsìkò wo ni wọ́n ní tán fi ń gbàdúrà fún yín? Ẹ ṣàìmọ̀ pé tàn ni. Orúkọ Jésù ló dùn lu jìbìtì jù àtorúkọ Ànábì Muhammad. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń gbàdúrà àwọn oníṣẹ̀ṣe náà nígbà tó jẹ́ pé gbogbo yín ibi tí ayé fojú sí lọ́dọ̀ yín wọn ò rí mọ́. Wọ́n ti bá ìjákulẹ̀ pàdé lọ́dọ̀ yín, wọ́n ti bá ìtàn pàdé lọ́dọ̀ yín, wọ́n ti ṣubú látọ̀dọ̀ yín, wọ́n ti rí bànújẹ́ látọ̀dọ̀ yín, wọ́n náwó ayé ẹlòmíín sì bàjẹ́ sọ́dọ̀ yín. Ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ti yàgò fún yín nígbà tẹ́ ẹ̀ fòótọ́ ọ̀nù ṣe mọ́. Àwọn bàbá àtàná fòótọ́ ọ̀nù ṣe, ayé wọn wá dáa, ayé ọmọ wọn dáa. Wọ́n nígbà tí wọ́n ti ń lọ ṣọ́ọ̀ṣì, wọ́n sọ ní ṣọ́ọ̀ṣì rẹ̀ pọ̀ gbọ́dọ̀ léwé àtegbò. Ṣọ́ọ̀ṣì tó bá ti sọ fọ́kú tó bá ti lọ lé babaláwo tó lọ lé olóògùn, bí ọ̀ọ́ni wọ̀jọba ọ̀run má lọ bẹ̀ mọ́. Wọn ò fi ọ̀gá ń bẹ̀ wọn ni, wọ́n fi ọmọ sin àwọn ni. Ọlọ lójú ọ̀nà pàdé olóòṣà, àwọn ní ọlọ́bọ Ògún, oní offer my dead body. Tó o bá bọ̀ gún ẹ, ó ṣe é ṣe kọ́ lásẹ̀ǹtì kí ọkọ̀ rẹ̀ ó parẹ́. Tọ́kọ̀ bá parẹ́, ìjọba pé ọ̀gá lè kú. O lè kú pẹ̀lú ọkọ̀ tó lásẹ̀ǹtì. Ó jẹ́ ojú ẹ̀ lè mọ́gbọ̀ ọkọ̀ gan, ó lè jẹ́ wípé ọ̀fẹ́ sọdá sísì lásán lọ́kadà ó yà gbá ọ. Sórí àwọn bàbá tí wọ́n ní tí wọ́n sẹ́ Ògún, tí wọ́n sẹ́ Èṣù, tí wọ́n sẹ́ Ṣàngó, tí wọ́n sẹ́ Ọ̀ṣàpọ̀nná, tí wọ́n sẹ́ Òṣàlá, tí wọ́n sẹ́ Ọ̀ṣun, tí wọ́n sẹ́ gbogbo òòṣà wọlé. Ìgbà tí wọ́n rí wípé bọ́yá nígbà ìwáṣẹ̀ ọmọ inú ilé kan, ọmọ inú ilé wọn èyí soríire, wọ́n wá lọ dífá. Wọ́n lè nílé mi àfi kẹ́ ẹ sẹ́ eégún o, kẹ́ ẹ máa gbé lọ́dọọdún, kẹ́ ẹ máa fi ṣàdúrà, làwọn ọmọ yóò fi máa ga. Ẹ̀yin gbẹ́sìn délé ní ẹlẹ́gùn ilé baba yín ọ̀dá mọ́, ẹ ló sálé baba yín ọ̀dá mọ́, ẹ lóògùn táwọn baba yín ń bọ kò nítumọ̀, òkúta lásán ni. Ẹ̀yin wèrè, òkúta lásán ni. Ọba ìlú èbó wọ́n yàn jò ní, wọn ò lọ ṣọ́ọ̀ṣì o.
nígbà wọ́n yàn tán wọ́n wá lọ ṣèṣì níwájú òkúta. Nígbà mo ṣèwádìí òkúta èṣù tí wọ́n ṣẹ́ láti Ilé Ifẹ̀ ni. Àwọn ìlú èbó nù, àwọn tó mú Jésù wá fún wa nù. Ẹ sì ní béèyàn bá ti bọ èṣù kò ní rí ìjọba ọ̀run. Àwọn tó gbé Jésù wá gangan bọ èṣù. Wọ́n fẹ́ pa ààrẹ Amẹ́ríkà ń jò ní ti ń campaign. Kàkà kí mọ báwọn àwọn assassin bí wọ́n sì máa ń tájẹ̀tì ni. Ìbọn wá gba etí ẹ̀ kọjá lọ. Ìbọn gba etí ààrẹ Amẹ́ríkà kọjá lọ. Mọ̀ pé ní ọ̀dẹ́ ìṣìnú ọláyẹta nu oyè tí ẹ ò sí. Wọ́n sọ fún ọ wípé ọmọ ìlú ayẹta. Ká ní Trump láyẹta ní ìṣe ni ṣé kò ní ti kú. Ẹ dá mi lóhùn. Ẹ wo ibi tó wà. Ẹ wo ibi tó àwọn ìbọn tó jẹ́ pé wọ́n ti sẹ́ẹ̀tì kámẹ́rà rẹ̀. Wọ́n ti mọ ibi tí wọ́n tájẹ̀ jẹ́ pé just only one bullet ni kò lè survive ẹ̀. Kàkà kí ìbọn wá fọ́ lórí kọ́ pàdánù wá gba etí ẹ̀ kọjá. Wọ́n á ní ọ̀sáyẹta, wọ́n á ní ọmọ ìlú ayẹta, wọ́n ní ọmọ sóògùn, wọ́n ní ọmọ sẹ̀yọ́nú, wọ́n ní ọmọ sòsólẹ̀. Àánú ẹ̀ ń ṣe mí, ọlọ́mọdé òkú sípò òṣì. Àní wọ́n máa ń jagun ayé ni. Ogun òṣì gángan èèyàn máa ń jà ní kó lè ṣẹ́gun ẹ̀. Ẹni tí ó bá jagun òṣì ò lè ṣẹ́gun wọn. Wọ́n ní ọláyẹta wọ́n náà lò ó bí òwúrò lónìí. Wọ́n ní ògùn lọ́lọ́jọ́ kan àpọ́njú, orí ẹni lọ́lọ́jọ́ gbogbo. Ó lè má wúlò fún ọ lónìí èyí tó ṣiṣára lónìí. Ó lè jẹ́ kọ́la ni ó tó ṣiṣẹ́ fún ọ. Ó lè jẹ́ pé ọba ara rẹ̀ nú ewu. Àwọn ògùn àwọn gbẹ́rẹ́ kan ń bẹ tó yẹ pé èèyàn ò ní bá ibi ò ní báyàn pàdé, kò tiẹ̀ ní súnmọ́ dọ́yàn. O ò béèrè bàbá ẹ dákun àwọn iṣẹ́ wo ni èèyàn máa ń lò tí yóò fi ní ṣe kò ń gẹ́ ibi. Ọlẹ́ṣẹ̀ ni, oní spiriti ni, ọ̀ ń tan rẹ̀ nù. Ó yẹ kó o bi àwọn àfáà rẹ léèrè wípé ẹ dákun bó o ní gàárì ṣe dínú tírà. Àti kọ tírà tán, àwa wọn gàárì sójú ẹ̀. Kí ni gàárì yẹn? Ó mọ̀ wípé wọ́n fi oògùn dúdú wọ́n fi gbé tírà yẹn sókè nìyẹn kó lè ṣiṣẹ́ tí wọ́n rán. Sóògùn dúdú èsì kìí sóògùn kìí sọ̀nà. Níjọ́ wọn àná àwọn bàbá wa ogun yìí kó wọn. Ẹ̀yin náà rẹ̀ da gbogbo ẹnu. Ẹlẹ́ṣẹ̀ ni. Àbí? Ẹ̀yin tí ẹ bá débi wípé bí èèyàn bá lóun lóògùn ẹ lè pa á. Àwọn kan tiẹ̀ ti bá ti wọn débi pé ṣòkòtò wọn lo òkè báyìí ni bí wọn bá sọ̀rọ̀ nípa pé ẹnìkan ò ṣe dáadáa nú ẹ̀sìn wọn lè pa. Tẹ́ ẹ bá wá débi ọjà tí wọ́n ń tà ẹni kí ni wọ́n ń tà? Ògùn alẹ́ ni wọ́n ń tà. Ẹ lọ ṣọ́ọ̀bù wọn. Gbogbo bí ẹ ti rí tí wọ́n ń ta gbogbo kéré kan wọ́n ní black seed làwọn ń tà. Àwọn seed tó jẹ́ tó tọ́ṣú náà tó jẹ́ tilẹ̀ Lárúbáwá títa ń bá ti yàn tọ́ṣú náà. Ìbámu wọn ni ọlọ́ àbèrè kó bùsàtẹ̀lẹ́wọ́ kó olóko fún mélòó. Oní ẹ̀ṣẹ̀ ni black seed ni black magic ni èyí tó wá láti ilẹ̀ Lárúbáwá ló tọ́ṣú náà. Ọjọ́ mọ́jú wọn fẹ́ ṣe bá tiẹ̀ jẹ́ ìmọ̀ràn ni o. Wọ́n bá fẹ́ ṣe bá tiẹ̀ jẹ́ wò ó dọ̀nà tó sì máa ṣépè fún gbogbo wọn. Gbogbo ọmọ tó bá ti wá sọ lé bàbá rẹ̀ nù ó ti sọ àpò ìyá rẹ̀ kọ́ o. Lọ́rùn kan máa mú ti ẹnu lẹ́kṣọ̀ ẹni pé ń yá ni ń wọlé ń jáde. Wọ́n sọdún eégún nílé bàbá yín. Ẹni láíláí ẹ̀yin ò ní ṣe mọ́. Bọ́ọ̀ bàbá wọn sì ń di eégún máa fún wọn lówó ọdún. Dénú wọn máa dùn pé láwọn ọmọ tó wà lókè nígbà tọ́lọ́ ti gbé ọdún kéwọn ó ṣe 1 million lọ́dọọdún máa fi ránṣẹ́. Bọ̀dá wa fowó ránṣẹ́ kò ní bá wa ṣe o wọ́n ṣàdúrà fún bẹ́ẹ̀.
ok ẹ lọ Jerusalem ẹ lọ ṣàdúrà, ẹ lọ Mọ́kà ẹ lọ ṣàdúrà, àdúrà sì ń bẹ lórí òkè àgélú, àdúrà bẹ́ẹ̀ ńlọrin, omi táálímì kọ́kọ́ fi ṣàlùwàlá ń bẹ lágbo ọba yìí lókè ìṣúná ń bẹ nǹkan gbẹ́rí, gbogbo kànga àwọn òjì jù báyìí lọ, ó sì máa ń funfun gbogbo ìgbà ni, kò sẹ́ni tó mú omi ohun tí ò dúpẹ́. àwọn èèyàn lọ ṣàdúrà ń kú ọ Mọ́kà kanu ẹ lọ kú ọ, gbogbo nǹkan tí bàbá wa òòrùn rọ Mọ́kà wọ náà lọ kú ọ lọ ṣàdúrà ń bẹ, ibi táfà Álímì kọ́kọ́ dénú tó ti kọ́kọ́ ṣàdúrà lọ tó ti kọ́kọ́ ṣàdúrà ní kú ọ. wọ́n á ní ogun lé bàbá rẹ̀ wọ́n sọdún rẹ̀, wọ́n á ní nígbà tí èyí ti ṣe ti mùsùlùmí tí èyí ṣe ti kìrìsìtẹ́nì kọ̀ọ̀kan. ó mọ̀ wípé ẹni tó bá máa ti dé Olúnàgún ni wọ́n máa ti ọmọ bíi táwọn bàbá rẹ̀ ti tọrọ rẹ̀, ìwọ ọmọ tán tọrọ ń di òòṣà yìí ọ̀wá ló ṣàwúlò mọ́, ayé rẹ̀ wá ń bàjẹ́, eégún wá ń lé ọ lójú oorun, eégún wá ń nà ọ, ọ̀rọ̀ rẹ̀ wá ń dàrú, àti wá padà sí díẹ̀ kó wá tọrọ àforíjì, kó bọ́ bó ṣe ń bọ́ kán bọ́ kí wọ́n ṣe ń kì, kọ́rọ̀ rẹ̀ ó dayọ̀ onírọ́rọ́. ṣé gbogbo ibi tó ti wá lọ sádùá rẹ̀ ti gbà? ẹnìkan pè mí ní àná, ó ní bàbá ìyàwó òun kàn lálárí wípé eégún gbá òun nínú lójú oorun. mo ní ṣé ìyàwó rẹ̀ ti lóyún ní kò tí ì róyún ni? ó láti wà tí kíní ẹ̀ ti ṣẹlẹ̀ náà ni làwọn ò ti kúrò oyún mọ́. bàbá kí wá làwọn ó ṣe, èlò ní ọ̀nà wọn, oògùn làwọn ó ṣe. mo ní ìlú oògùn kan tí ń ṣe fún ọ. mo ní wọ́n ń bọ eégún lé bàbá rẹ̀. ó ní bẹ́ẹ̀ ni bàbá. mo ní àwọn tí ń bẹ́ǹdì eégún bàbá rẹ̀ lọ bá wọn ni wọ́n bọ́ òkì pọ̀nrípọ̀nrí bàbá rẹ̀, kán bọ́ bọ eégún lé bàbá rẹ̀, kán bọ́ bọ òòṣà ọjà, kán bọ́ bọ olúbọ̀bọ̀ tílé bàbá rẹ̀ kó lè jẹ́ fún ọ. iṣẹ́ tẹ́wàá sọnù. mo ní bẹ́ẹ̀ ni. ẹ sọ̀rọ̀ mo ní àwa ò gbé péèjì tiwa kalẹ̀ láti máa fi lù yẹn jìbìtì tàbí láti máa fi parọ́ gbowó. torí tá a bá parọ́ irọ́ ọ̀tán, tá a bá dẹ̀ sòótọ́ a máa jẹ́ lọ títí láé. bàbá yìí nìkan mo lódodo ọ̀rọ̀ ní máa ń korò létí ni o, mo sì pa fóònù. eégún ilé wọn ń fìyà jẹ nítorí pé wọ́n ti pátì. kí ni sì náà bóyá kó pàdé ni bóyá ẹran ní ọgbà ni, gbogbo ohun tí ọba gbà kọ́ bọ́ kọ́nà rẹ̀ ó sì là ó sì ṣí kó tún mọ bá tiẹ̀ lọ́nà ayé, ó ti dẹ̀ṣẹ̀. ọlọ́run sì ṣe ẹnìkan ọ̀sọ́ fẹ́nìkan mọ́ tó fi padà lé ní ìsìn. olúkálùkù tí mo rí wípé àṣojú ọ̀nà ní nǹkan àwọn bàbá wa. ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì náà ti dolóògùn báyìí. àti ẹ̀dúpẹ́ gbogbo àfáà náà ti dolóògùn, gbogbo kìrìsìtẹ́nì náà ti dolóògùn. 80% nínú kìrìsìtẹ́nì olóògùn ni, 80% nínú Islam olóògùn ni. nítorí wípé àwọn náà kọ́kọ́ pòkìkí oògùn fúnra ara ẹ̀, àwọn àfáà àwọn pásítọ̀ náà kọ́kọ́ pòkìkí ìṣẹ̀ṣe fúnra ara rẹ̀ káwọn oníṣẹ̀ṣe tó tẹ́wọ́ gbà yányán. ẹbí mi lè gbé báwọn ṣe pòkìkí ẹ̀. àwọn náà ni wọ́n ń sọ pé ẹ̀yọ́nú ayé ń bẹ o, ẹ wá rà. ọṣẹ òṣèlè ń bẹ o, ẹ wá rà. ọṣẹ ẹ̀yọ́nú ń bẹ o, ẹ wá rà. ṣé ànábì Jésù tẹ gbà ọ̀yọ́nú sí yín ni tẹ́ fi ń polówó ọṣẹ ẹ̀yọ́nú? ìbéèrè ni kì í ṣèjà, nǹkú dàkọ ẹnìkan. Jésù tẹ gbà kò tó yín lẹ fi ń wẹ́bẹ́ àgbà káàkiri, tẹ tó fi ń ṣẹ́gbẹ́ àgbà online. odidi wòlíì ọmọ ní ẹ̀bẹ̀ àgbà, kí wàá ní wòlíì tó gbà? ẹ̀ẹ̀kan péré ẹ lólóògùn, má péré ń wòlíì mọ́, péré ń babaláwo àáfàá, má péré láàfáà mọ́. gbogbo àáfàá tí bá ti ń polówó oògùn orí social media olóògùn ni, kìí ṣàfáà. ẹnu mi gbà. ìwọ tó mọ̀ pọ́n náà àáfàá lórin ọ̀nà Kùránì nìkan nánkàlí nìkan wọ́n hàn sínú wàhálà ni, tó fọ̀ fún èèyàn tí ó mú, tí ó fọ̀ fún èèyàn tí ewẹ̀. ọ̀nà tìyín nù. ọ̀nà wòlíì ni ẹkúnlẹ̀ já gbàdúrà kan gbòòrò fún ọ. wòlíì tí bá ti ń ta ọṣẹ
ẹ̀yọ́nú ẹ̀bi àwọn àgbà olóògùn ni. Ǹjẹ́ mọ̀ pé ní Kwara ní ìsìn lọ́nà òkè onígbín báyìí wọ́n ti ṣòfin kan gbogbo àwọn olóògùn tó wà ń bẹ̀ ẹ̀bí mi lè pé kí lòfin yẹn gbogbo wọ àfà tó bá ti gbé ó gbá o tó gbé agbada ògùn kaná tán rí pé èéfín ògùn ń lé rẹ̀ wọ́n wà á mú ọ gbọ́dọ̀ darapọ̀ mẹ́gbẹ́ olóògùn ọ̀tá bí ọ̀tá gbogbo wọ pásítọ̀ tó ń gbá agbada ògùn kaná tó ń jó ògùn ọ gbọ́dọ̀ darapọ̀ mẹ́gbẹ́ olóògùn ló yẹn ó ti ṣẹlẹ̀ ní Kwara yóò padà ṣẹlẹ̀ káàkiri ayé ń bọ̀ díẹ̀díẹ̀ ni nígbà wo ni bá ti ní sàtífíkẹ́tì olóògùn lọ́wọ́ ẹ̀tùn alẹ́ ń gbé tíra káàkiri ẹ̀ ti ń sọ ọlọ́run méjì nù o ẹ̀ dùn pẹ̀lú ànábì yín àbí kẹ́ ẹ̀ dùn pẹ̀lú ìwé àtegbò ń bọ̀ wá bẹ̀ o olóògùn làáfà àfà olóògùn pásítọ̀ olóògùn ẹ fògùn ó lẹ̀ fáwa tá a jogún ògùn lọ́wọ́ àwọn bàbá wa èyí náà lẹ́sìn máa ṣe wá àṣírí pé kódà kéèyàn sóògùn ẹ mọ̀ láwọn ẹlẹ́bọ yẹn ó wọná táwa ní í ṣẹbọ jù ta ní ń gbé pèsè sórí ìta jù kí ẹ torí babaláwo tí ó gbé pèsè lórí ìta ọ̀nà ó jìn nítorí pé yóò ní àpèrè tí ń gbé ẹbọ sí níwájú ilé rẹ̀ tàbẹ́yìn kò lé ilé rẹ̀ ẹ lè rí babaláwo ẹ lè rí olóògùn tí ọmọ wa gbẹ́bọ lórí ìta ó ti léṣù nílé rẹ̀ orí èṣù ló fẹ́ gbé sí ni àbórí àpèrè tí ń gbé pèsè sí ló fẹ́ gbé sí ni àbórí Ṣàngó ni ó ti ṣe gbogbo ẹ̀ kalẹ̀ orí àtàn ni òun náà látàn lẹ́yìn ilé rẹ̀ tí ń dalẹ̀ rẹ̀ sí kí ẹ tó ní babaláwo tí ó máa gbé ẹbọ lórí ìta tí ó gbé ẹbọ láàtàn ọ̀nà ó jìn òun torí kólúkálùkù ti lápèrè nínú ilé rẹ̀ tí ń gbé sí gbogbo ẹbọ táwa ń bá lórí ìta lónìí ta ní gbé síbẹ̀ láti ìjẹ́pọ̀ ẹ̀ṣọ́ ṣé mo dákọ pé wọ́n ló ń gbé síbẹ̀ kì í ṣẹjọ́ òun ọ̀dákọ rẹ̀ ṣùgbọ́n àwọn wo ní ń gbé pèsè sórí ìta ẹ̀yin tẹ́ ń sọ pé ọ̀nìwé àtẹ̀gbè sọ̀nà náà ni o tó bá fi orúkọ Jésù tàn ọ́ pé ọmọ sóògùn wọn bá tiẹ̀ jẹ́ nu wọ́n jẹ́ ayé rẹ̀ wà lójú kan àwọn aṣẹ́ tí yẹn fi ń gba kọ́ńtrátì ńláńlá ń bẹ àwọn aṣẹ́ tí yẹn fi ń ní owó ńláńlá ń bẹ nídìí iṣẹ́ tó ń ṣe tọ́nà rẹ̀ ọmọ sí tọ́rọ̀ rẹ̀ ọmọ dayọ̀ tọ́mọ rí nǹkan jẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́rọ̀ àwọn ọmọ rẹ̀ tọ́ tí wọn táwọn ọmọ rẹ̀ náà ò ní jogún òṣì látara rẹ̀ gbogbo ẹni tí ó bá ti rógun òṣìṣẹ́ ọmọ rẹ̀ ó tòṣì ò ṣé ìran mẹ́ta ò ti máa tòṣì bàbá rẹ̀ ò ní olòṣì bàbá rẹ̀ àpẹẹrẹ òṣì tí hàn lára tiẹ̀ náà ibi tí bàbá rẹ̀ ti ń jókòó títí ń tayọ̀ níwọ̀n náà ti ń jókòó ṣé kò tí máa tọ̀ràn kò tí máa wọ́n sì ní ìran mẹ́ta yìí tòṣì ṣé ìran mẹ́ta tiẹ̀ ò tòṣì tọ́ọ̀ bá ti jagun láti tọ́ àwọn ọmọ tiẹ̀ káwọn lè kú òun òṣì kí wọ́n sacrifice ẹ̀mí tiẹ̀ àwọn ọmọ rẹ̀ náà tòṣì o lílo oògùn dúdú kì í ṣẹ̀ṣẹ̀ ẹ lè gbọ́ mi yé ẹ sì lè má gbọ́ mi yé ẹlòmíín lè tún ní ọ̀rọ̀ wo ni bàbá yìí ń sọ oògùn dúdú yìí ṣẹ̀ṣẹ̀ o ká lè wé egbò mọ́ra wọn ká gún mọ́ṣẹ ká máa fi wẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ o ẹ lọ orí ejòlá orí ọká orí ọ̀sìn owó ìkójú papọ̀ kọ́ ọmọ ọ̀pọ̀tí lò kì í ṣẹ̀ṣẹ̀ o àwọn àpọ̀ gàgàrà nú ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ò fẹ́ kí ẹ̀yin ọmọ ìjọ ga àwọn pásítọ̀ ọ̀rọ̀ kọ́ńtẹ̀ ní wọn náà bulletproof ẹ̀yin ọmọ ìjọ ẹ̀ ríra o àwọn pásítọ̀ ọ̀la private jet ẹ̀yin ọmọ ìjọ ò ríra o wọ́n dẹ̀ sọ fún ọ pé o gbọ́dọ̀ lo oògùn tó bá fẹ́ lọ́rìn àjò àwọn lọ́lọ́ kúnlẹ̀ sí lọ́lọ́ gbàṣẹ kó o tó lọ kì í ṣe pé kódà kó o pray kó o tó rìnrìn àjò ṣùgbọ́n ṣé wọn ò ti sọ ọ́ dẹrú náà jọ ṣé wọn ò ti sọ ọ́ dẹrú mọ́sálásí ronú ayé rẹ jí má sùn ọgbọ́ jí má sùn béèyàn bá ti sùn ó sùn lọ́nu tásìkò rẹ bá ẹ ti lè lọ o lè má lè bá bọ̀rọ̀ o àsìkò ní gbogbo nǹkan iléeṣẹ́ rédíò kan máa ní use your time wisely
àsìkò tó yẹ kó sáré rèé. Iṣẹ́ tó o bá ṣe torí pé ò tó jẹ, ronú nǹkan míì tó fi kúnṣẹ́ rẹ fàdúrà tì í. Bí ọlọ́kadà bá wá dọ̀ mí, bàbá mo fẹ́ ṣògùn níbo ló ṣe là. Bàbá bó lòun ṣe fẹ́ là ń ṣiṣẹ́ ọ̀kadà. Mo ní bàbá òṣìṣẹ́ àánú bí èlò kan kọkàn fi ráàánú kó fi máa rówó jẹun. Ṣùgbọ́n kò sí ń tọ́la ní bí iṣẹ́ ọwọ́ bí òwò. Ẹ̀yin ọlọ́kadà ó ti bínú. Tẹ́ ẹ bá bínú ẹ̀yin náà lọ wo nǹkan ẹ lọ ṣàtúnṣe ibẹ̀. Ṣiṣẹ́ tí máa ń dalẹ̀ ni. O lè gòkadà dálẹ̀ kò possible. Nígbà ó bá ya ara rẹ ò ní gbà mọ́, ìlera rẹ ò ní gbà mọ́. Àbí ìwọ náà ń sọ lọ́dẹ, ọ̀wá láyé rẹ̀ ọ̀dà. Ìyá máa sọ́yàn káyé yàn ọ̀dà. Gbogbo ẹni tí wọ́n ti ń sọ́yàn ayé rẹ̀ dà. Ó dàbí èébú, ẹ má bínú. Torí pé gbogbo ibi òru ìwọ ló fojú rí. Gbogbo ìdààmú òru ìwọ ló fojú rí. Olówó tí wọ́n ń sọ, òun bẹnu létí ń sọ àtìyàwó rẹ̀ tán gbádùn ara wọn. Ìwọ ń forí ńlá kú, ó wá ní ọ̀dà fún ọ. Ronú nǹkan míì tó lè ṣe tó fi là. Ronú iṣẹ́ tó lè ṣe, iṣẹ́ ọwọ́ tó lè kọ́, òwò tó lè ṣe tó fi là. Wá fóògùn tí ń sáwọ́rò sí, ọ̀sán tá ń jẹ sáwọ́rò. Díkìrú ọmọ ṣe kẹ̀tíkẹ̀tíkẹ̀tí kó rówó lọ́tún kó náà kọ́lé kó tún kó establish ẹ̀ kó wà elaborate. Má sùn. Bí èèyàn bá ti sùn kò ní débi tí ń lọ. Ẹni tó bá sùn ní jẹ́ ẹ̀ láyé o. Kì í ṣèpè o. Ọ̀rọ̀ ọmọ náà ni, ọ̀rọ̀ àgbà ni. Ọlọ́run bá lọ lórí ọ̀fẹ́ láti wo lecture yìí. Tó bá lè share rẹ̀, ẹni tó share rẹ̀ fún kò ní ṣépè fún ọ. Tó bá rí ẹ̀ kọ́kọ́ yóò ṣàdúrà fún ọ ni. Nọ́mbà tẹ́ pè mí sórí àwọn òṣòlè àwọn ìyọnú 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383. Ìlú Ìlọrin náà ni mo wà. Anywhere tẹ́ bá ti dé ìlú Ìlọrin, ẹ gbọ́kadà ẹlẹ́nu sí ilé epo Ibrolac. Tẹ́ bá ti dé ilé epo Ibrolac ní Agbo Ọba, ilé epo Ibrolac lágbo Ọba, ẹ bẹ̀rẹ̀ junction Olú guest house. Tẹ́ bá ti dé junction Olú guest house, ẹ rí signboard mi. Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited. Ẹ rí organizer kan náà ní junction yẹn bí ara signboard yẹn. Alhaji Hasan Ọmọdé. Ẹ bẹ̀rẹ̀ ilé Ifágbénró ọmọ Òrìṣàtọ́lá. Àpèsè ìṣègùn àgbáyé. Àní dààmú ọkàn wọ́n balẹ̀ o. Ẹ má sùn o. Bí èèyàn bá ti sùn yóò débi tí ń lọ o. Nàìjíríà ò fara rọ mọ́ o. Ẹ wá iyẹta tó dá, ẹ wó kígbẹ́ tó dá, ẹ wọ́wọ̀ tó dá. Ẹ wá àwọn iṣẹ́ tí ibi òfin ní dọ́dọ̀ yín kìí ṣe pé kìí ṣe dà kìí ṣẹ̀ṣẹ̀. Tọ́ àwáwí tiwa o. Àwáwí tiwa o. Àwáwí tiwa o. Wọ́n ní tó bá kọjú sí ọkọ ọ̀tá, tó bá kẹ̀yìn sí ọkọ ọ̀tá, tó bá kú wọn nìkan kò dèrò ara rẹ̀ pa. Àwọn iṣẹ́ ìmùlẹ̀ ń bẹ tó fi rówó, àwọn iṣẹ́ òṣòlẹ̀ gidi ń bẹ, àwọn iṣẹ́ ìyọnu ń bẹ tó lò tó rówó tọkàn rẹ̀ ó balẹ̀ tó rí nǹkan gidi sínú ayé. Má jẹ́ yín fi ẹ̀sìn kú ọlọ́mi ọbẹ̀ jẹ, má jẹ́ wọ́n waste àkókò rẹ̀. Ntọ́ lọ ń gbàdúrà sí lórí òkè wọn tó ń lo oṣù méjì mẹ́ta wọn tó ti gbààwẹ̀ tó ti gbẹ tán wọn. Ǹjẹ́ mọ̀ pé tọ́lọ́ bá ní odòdó olóògùn tó jáńgẹ́lì tiẹ̀, ọkàn lè wọlé kọ́kàn fún ọlọ́sẹ̀ kan lọ́wọ́ tó gun yẹn ó sì ṣẹ́ tó sì nílò àti gbààwẹ̀ mọ́. Ọ̀nà tó lókàlùkù gbà gòkè inú ayé pọ̀, ṣùgbọ́n ọ̀nà tó rọrùn lọ ọ̀nà ògùn ní gbogbo àfáà fi dà síbẹ̀, ní gbogbo wòlíì fi dà síbẹ̀, ní gbogbo wa fi dà sí di ògùn. Ẹ̀rí bá ṣe pọ̀ lọ́nà ìnísì. Olúkálùkù náà gbọ́jà rẹ̀ wá nù. Olúkálùkù ti dolóògùn. Ṣùgbọ́n a máa jura wa lọ, àfẹ́ràn wa jura wa lọ. Àwa tọ́lọ́run fi iṣẹ́ ìran ò tó nǹkan. Àwọn èmi náà fẹ́ jẹun, wọ́n ń jẹun, èmi náà fẹ́ lókìkí ló lé ọ̀pọ̀lọpọ̀ dé online. Ojú olẹ̀ àwa lọ́lọ́run rán gẹ́gẹ́ bí áńgẹ́lì tàkókò yìí tá à ń tún yẹn lẹ̀ máa bọ̀ sí iléeṣẹ́ Ifágbénró ọmọ Òrìṣàtọ́lá. Àpèsè ìṣègùn àgbáyé ò ní dààmú o, ọkàn wọ́n balẹ̀ o.
ire o, ire gbàngbà.